Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn òde, ṣé àlàáfíà ni mo bá gbogbo yín. Ọ̀rọ̀ lórí justice for Mohbad òun náà ni a ṣì wà. Ọ̀rọ̀ lórí justice for Mohbad òun náà lẹ ṣì wà. Ẹ kọ́kọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún pé ẹ support mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Bí ọdún ṣe ń parí lọ ìlágbára Èdùmàrè, ẹ ò ní bọ́dún lọ tọmọtọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe pátápátá, mo gbà ládùúrà fún yín pé lágbára Èdùmàrè ìtókù díẹ̀ kí ọdún yìí parí, kò ní dì yín mẹ́rù lọ lágbára Èdùmàrè. December ń dì wọ́n mẹ́rù lọ́tún, December ń dì wọ́n mẹ́rù lọ́sìn, àròwó jẹun lọ́tún, àròwó jẹun lọ́sìn, kò ní yà sọ́dẹ̀dẹ̀ nìkan nínú gbogbo ẹ̀yin olùfẹ́ mi lágbára Èdùmàrè. Àbùdíntolókun àbùdíntolọ́sà, bẹ́ẹ̀ bá ṣe ń tọ́ ọ́ bọnú àkóbá yìí, owó lè máa mú jáde. Gbogbo ọ̀nà tí owó ń gbà yọ fún oníkálùkù yín ní agbára Èdùmàrè, ọ̀nà bí ò ní dí lágbára Èdùmàrè. Ṣé ẹ rí ọdún tó ń bọ̀ níwájú wa yìí, New Year tó ń bọ̀ níwájú wa yìí, Christmas tó ń bọ̀ níwájú wa yìí, mo gbà ládùúrà fún yín pé nínú ọlá, nínú ìdẹ̀kùn, nínú àlàáfíà, nínú ìfọ̀kànbalẹ̀, òun ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá òun lè ti máa ṣe ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe lágbára Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ comment pátápátá, mo rí gbogbo comment yín. In fact, lórí justice for Mohbad yìí, this is biggest comment tí mo máa kọ́kọ́ rí lórí platform mi. Ó dàbẹ̀ ní pé àwọn èèyàn tó ń wá justice fún Mohbad lóòótọ́ wọ́n pọ̀ lóòótọ́, kò dẹ̀ ní sú yín, kò dẹ̀ ní rẹ̀yìn lágbára Èdùmàrè. Nǹkan tó ṣẹlẹ̀ sí ìdílé Alọ́ba tó wá di pé gbogbo wa ń wá justice fún Mohbad kò ní ṣẹlẹ̀ sí ìdílé ẹnì kọ̀ọ̀kan gbogbo yín lágbára Èdùmàrè. Kò ní ṣẹlẹ̀ sí ìdílé ẹnì kọ̀ọ̀kan yín lágbára Èdùmàrè. Mo fẹ́ ní sọ wípé 70% of comment tí mo rí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó wà lọ́kàn ti tèmi náà, ó jẹ́ máìdí ti tèmi náà, ó jẹ́ opinion kan ti tèmi náà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ohun tá a sọ náà nìyẹn pé ẹ máa comment, ẹ máa fi èrò ọkàn yín hàn. Èrò ọkàn tèmi ó lè yàtọ̀ sí ti yín, but ẹ sọ èyí tá a máa múlò ó lè wà ń bẹ̀. Ẹ dẹ̀ wá wò pẹ̀lú comment tí mo rí lórí eléyìí. In fact 80 to 70% tiẹ̀ òun ló wúlò tó jẹ́ pé àwọn èèyàn sọ nǹkan tó yẹ kí wọ́n sọ gangan. A lè fẹ́ wé eléyìí kù, a máa rí àwọn anti-justice láàrin wa. Torí pé kí ni àwọn anti-justice tẹ̀ ń wò yẹn náà, àwọn náà wọ́n ń wo gbogbo platform káàkiri. Tẹ́ bá ti rí àwọn tó ti ń bu yín, tó ti ń sọ̀rọ̀ against yín, ẹ ti máa mọ̀ pé àwọn anti-justice nìyẹn, àwọn tí wọn ò fẹ́ kárí justice nìyẹn. Wọ́n dẹ̀ fẹ́, wọ́n dẹ̀ kọ̀, ojú wọn báyìí la ṣe máa gba justice. Ṣé mo máa ń sọ, mo ní bí justice yìí ṣe ń pẹ́ tó bẹ́ẹ̀ náà àwọn àṣírí ṣe máa tú tó. Lórí ọ̀rọ̀ àdúrà àti Dàmọ́lá àti DJ Bami part 2 òun lélẹ́yìí. This is part 2. Ṣé mo pé mo fún yín ní information ní àná wípé àdúrà ti release information fún Mr. Yomi Fabiyi lórí ọ̀rọ̀ ikú Mohbad. Tí Bukky Jesse jáde tó ní irọ́ náà ń pa, wọn rí information kankan. Karimo àti Yomi Fabiyi àwọn ni wọ́n lẹ̀dí àpò pọ̀ tí wọ́n ní kó lọ jí fóònù àdúrà. After tó wá jí fóònù àdúrà tán, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ kinní kan, wọ́n bẹ̀rẹ̀ sí ní parọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kinní kan. Ìjà yẹn lọ láàrin Karimo, Bukky Jesse, kódà ìjà yẹn tún bí Karimo àti Mr. Yomi Fabiyi wọ́n tún ṣe close tó, àwọn náà tún sì jà, wọ́n tún sì tutọ́ síra wọn lójú lórí pé àwọn wá justice fún Mohbad yìí náà ni. Ṣé wàá rí nǹkan tí mo wá ń rí lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí ni pé àwọn kan fẹ́ kó máa rí àwọn bíi champion, àwọn kan fẹ́ kó máa rí àwọn bíi pé àwọn ni leader, àwọn kan fẹ́ kó máa rí àwọn bíi pé àwọn ni number 1. Tẹ́ ẹ bá gbọ́ nínú statement ti Bukky Jesse, ṣé bẹ́ẹ̀ mi ni mo kọ́kọ́ release information, ọ̀rọ̀ justice for Mohbad ó ti wá fẹ́ di competition, ó ti wá fẹ́ di pé èmi ni mo fẹ́ gba glory, no, a ò ní ìdí glory lórí ọ̀rọ̀ justice for Mohbad. Aláwọn wá ẹni tó gbẹ̀mí Mohbad kó fi wé ẹni bẹ́ẹ̀ jófin kí wẹ́ẹ̀ lè má ṣẹlẹ̀ mọ́. Ẹ̀yin kan wá dúró nídùú wípé èmi ni mo fẹ́ gboríyìn, èmi ni mo fẹ́ jẹ champion. Ṣé mọ̀ pé lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí náà wọ́n ti bú Mr. Yomi bíi kò sírò èbú tí wọ́n bú ẹ̀gbọ́n yẹn tán. And alárùkù ẹ̀gbọ́n yìí ló kọ́kọ́ jẹ́ ká dictate pé CCTV camera ilé Mohbad ó ṣiṣẹ́.
CCTV camera ilé Mohbad àti gbogbo estate tó wà ń bẹ̀ yẹn the same pattern nìkan náà ni wọ́n ṣe gbogbo ẹ̀. Àwọn ẹgbẹ́ yìí náà ló jẹ́ ká mọ̀ wípé èèyàn kan volunteer láti fún wọn ní CCTV camera yẹn. Ẹ wo bọ́n ṣe antagonize ẹ̀gbọ́n yẹn, ẹ wo bọ́n ṣe bàjà, ẹ wo bọ́n ṣe sọ pé irọ́ ló ń pa kinní kan igbá kan àwo kan. Lórí ẹ̀ ni wọ́n threaten ẹ̀mí ẹ̀gbọ́n ìkó tó di pé ó sá kúrò ní Naija tó sá lọ sí UK. Gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ wá pìtì ẹ̀gbọ́n ìpè tó bá fi bẹ́ẹ̀ pa ẹ̀gbọ́n yìí náà ẹ̀yin máa wà nínú ilé yín o. Ẹ máa wà nínú ilé yín tẹ́ máa jẹ àmàlà àti ewédú. Kíá ẹ̀mí bàbá oníbàbà, kíá ẹ̀mí ẹ̀gbọ́n ẹlẹ́gbọ̀n. Ẹ̀yin olólùfẹ́ Major, ẹ bá mi share fídíò yìí. Ṣé rí fídíò tètè mo ṣe lọ yìí, in fact mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin èèyàn ẹ bá mi gbìyànjú lórí ẹ̀. Ẹ share dáadáa. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń share yẹn náà, Ọlọ́run á máa dá sí gbogbo ìṣòro láyé títí náà. Gbogbo ìṣòro láyé títí náà, in fact a máa bí àní lágbára Èdùmàrè. Torí pé kí ni ẹni tó bá ti ń fẹ́ nǹkan dáadáa fọ́mùlà kejì ẹ̀ dáadáa máa wá sọ́dọ̀ títí ẹ̀ náà. Gbogbo ẹ̀yin ẹ má jẹ́ kí n tó gbé gbogbo ẹ̀yin gbogbo àwa táwọn wá justice fún Mohbad. Ọlọ́run wo gbogbo wa, Ọlọ́run wo gbogbo wa. Ó kúkú mọnú oníkálùkù, ó dẹ̀ mọkàn oníkálùkù, ó dẹ̀ mọ nǹkan tó oníkálùkù ó lọ́kàn. Oníkálùkù àgbà ẹ̀sọ́ ọwọ́ ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn. Ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tún share fídíò yìí. Kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ ti subscribe. Ṣé rí báwọn èèyàn ṣe ń subscribe woto. Torí pé kí ni wọ́n ń jẹ ìgbádùn platform yìí. Àwọn ò ní mú fake wá fún yín, ń tá bá rí òun náà máa sọ pa rí. Òun náà ló jẹ́ kí n tó padà wá, kí n tó wá fún yín ní another update. Ẹ bá mi share fídíò yìí. Kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe. Ẹ̀yin tẹ́ ẹ̀ ti subscribe kílẹ̀ ń dúró ṣe. Ọ̀fẹ́ ni subscription, wọn ò jáwó yín, wọn ò yọ owó, wọn ò yọ data, wọn ò yọ wọn kan. Ọ̀fẹ́ ni. Ẹ ṣé gan lólùfẹ́ mi. So kí ni mò ń sọ lọ ni wípé lórí update mo fún yín ní àná pé wọ́n ti arrest àwọn Àdúrà o àti DJ Bami àti Dàmọ́lá. That is wọ́n arrest Àdúrà o. Ṣé àwọn kí mo sọ fún yín lánàá mo ní mo sì ń go deep lórí information yẹn. Information yẹn yóò á jẹ́ kó wá tó mi lọ́wọ́ sí i pé Dàmọ́lá nìkan ni wọ́n arrest and bá a dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ó wà ní police station. Dàmọ́lá nìkan ni wọ́n arrest. Wọ́n arrest Àdúrà. Wọ́n dẹ̀ tí arrest DJ Bami. Dàmọ́lá nìkan òun ni wọ́n ṣe arrest. And báwo ni Dàmọ́lá ṣe di ẹni tí wọ́n arrest? Wọ́n ní Dàrúṣà òun ló arrest ẹ̀. Kí ni reason tí Dàrúṣà ṣe arrest ẹ̀? Àárín yẹn kò tí ì yé èmi o. Èmi sì ń gba information lé orí ẹ̀ because Dàrúṣà ó wà nínú àwọn tó wà nínú ilé nígbà tí ìṣẹ̀lẹ̀ sí Mohbad. DJ Bami, Dàmọ́lá, Àdúrà gbogbo wọn wà nínú ilé. Ṣé Dàrúṣà arrest Dàmọ́lá pé wáì tó ṣe tú àṣírí ni àbí báwo? Torí now ibi tọ́rọ̀ ẹgbẹ́ adé ń sì ni pé Mr. Yomi jẹ́ kó yé wa wípé Àdúrà ló ń fún òun ní information. Another information tó wá jáde wípé kò kí ń ṣe Àdúrà ló ń pass information yẹn. Tí ẹ bá gbàgbé Àdúrà ti fẹ́ release gbogbo information yẹn nígbà tó wà ní court ní corona inquest. Màmá ò jẹ́ kó release ẹ̀ tó ń kúnlẹ̀ bẹ̀ pé èmi ò tún fẹ́ fojú sunkún ẹ̀. Gbogbo àrùn pé bóyá Àdúrà náà ni ó release information yẹn lóòótọ́. But nígbà tí ìwádìí wa ń lọ, ìwádìí wa fi yé wa wípé Àdúrà kọ́ ló release information yẹn. Dàmọ́lá ni wọ́n sọ pé ó release information yẹn. Báwo ló ṣe jẹ́ tí Dàmọ́lá fi release information? Ọ̀rọ̀ tí Kàrímọ́ sọ ó get it right. Ó ní Àdúrà ó ta fóònù ẹ̀ fún Dàmọ́lá. Ó ní Dàmọ́lá sọ wípé òun nídìí fóònù yìí pé tóun bá ní kóun lọ rà ń ta ó máa ti wà expensive jù pé ìwọ pàdí mi ó ní mi tó ń lò ó dẹ̀ ta eléyìí fún mi. Ó ṣeé ṣe kó jẹ́ wípé Dàmọ́lá tá à ń sọ̀rọ̀ yìí ó mọ̀ bóyá ó ti ní ọwọ́ kan àwọn anti-justice níta, I don't know. Or bóyá ó ti ní ọwọ́ kan àwọn tó yẹ pé wọ́n fẹ́ gẹ̀ẹ́tì information tó ń lọ látọwọ́ Àdúrà. Náà ṣe ti Dàmọ́lá pé kó ra fóònù yẹn lọ́wọ́ Àdúrà, I don't know. Or bóyá Dàmọ́lá kàn dẹ̀ personally ó kàn like fóònù yẹn ó wá rà lọ́wọ́ Àdúrà, I don't know. Because mo mọ̀ wípé motivation kan ló máa mú Dàmọ́lá.
mo mọ̀ pé motivation kan ló máa mú Dàmọ́lá tó fi fẹ́ ra fóònù yẹn lọ́wọ́ àdúrà ọ̀ bóyá òun kò dẹ̀ ra fóònù lọ́wọ́ àdúrà neutrally bóyá later ló wá gẹ̀ẹ́tì àwọn nǹkan tó gẹ̀ẹ́tì I don't know but according to investigation jẹ́ kó yé wa wípé nígbà tí Dàmọ́lá ra fóònù yẹn tán lọ́wọ́ àdúrà wọ́n ti ṣàlàyé gbogbo bí wọ́n ṣe transaction yẹn bí wọ́n ṣe rà lọ́wọ́ ara wọn fine wọ́n ní Dàmọ́lá ní aka tó wá àkí àkáǹtì àdúrà ṣé ẹ ti rí wípé ibi tẹ́mi ti suspect nìyẹn pé ó dàbẹ́ ní pé Dàmọ́lá purposely ra fóònù yẹn lọ́wọ́ àdúrà ni kó lè rí opportunity bóyá àdúrà fúnra rẹ̀ náà kò wá wipe away gbogbo àwọn information tó wà lórí fóònù yẹn but to cut the story short Dàmọ́lá rí opportunity láti hack àkáǹtì àdúrà ibẹ̀ ló ti ń pass gbogbo information yẹn wọ́n tiẹ̀ sọ pé kó tó di kó bẹ̀rẹ̀ sí ní pass information yẹn ó ti kọ́kọ́ fi information yẹn gbowó lọ́wọ́ àwọn èèyàn kan ó possible nínú àwọn tó ń wá information náà ni ẹ mọ̀ pé lórí justice somebody àwọn èèyàn ń go deep gan àwọn èèyàn ń go extra length láti get to the root of the killing of Mohbad àwọn èèyàn ń go deep gan o ibi tó o bá lè dé òun ló lè dé ni o àwọn èèyàn dẹ̀ sanwó information gan any amount àwọn èèyàn ready láti san wọ́n ní this Dàmọ́lá tá à ń sọ yìí pé ó tún ṣe ń sọ fún àwọn kan wípé òun nídìí 5M òun máa fún ọ ní gbogbo information yẹn ó dẹ̀ pa àwọn yẹn negotiate sí 3M wọ́n ló sọ fún wọn pé òun nídìí 500 kílẹ̀ ìjọ yẹn tó ṣú kóun lè fún ọ ní díẹ̀ nínú ẹ̀ tó bá ti fún òun lówó tó kù kóun lè dà ìtókù sí wọn tó fi hàn pé Dàmọ́lá mọ̀ ra fóònù yẹn lọ́wọ́ àdúrà ni pé information tí wọ́n ní lọ́wọ́ tó ò fẹ́ dà síta yẹn òun á bẹ́ẹ̀ dà síta but ts Mr. Yomi Fabiyi wọn tí ìgbàgbọ́ wípé àdúrà kan ló ń bá àwọn sọ̀rọ̀ pé Dàmọ́lá ló ń bá àwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ló wá dìjà láàrin Kàrímọ́ àti Mr. Yomi ok kí ni wọ́n ń bára wọn jà sí dẹ́ ká fọmọ lóyàn ká fọyàn fọmọ ṣe bí kọ́mọ sá ti mú yàn ni gẹ́gẹ́ mo sọ fún yín lánàá whether àdúrà ló release information whether Dàmọ́lá ló release information whether Wùnmí fúnra rẹ̀ ló padà wá jẹ́wọ́ àníkásá ti rí ìdí òdodo èmi gẹ́gẹ́ bí ẹnìkan ohun tẹ́mi wà after nìyẹn lágbájá ló táṣìírí tẹ̀mẹ̀dẹ̀ ló sọ làkájìgbé ló sọ èmi ò fẹ́ mọ̀ àníkásá ti rí àṣírí ó tán so àwọn kọ́dẹ̀ jẹ́ kó yẹra ìkànnà olúfẹ́ mi sọ fún pé ṣé mi ò mọ̀ wípé spirit Mohbad òun ló wọnú bọ̀bọ̀ yẹn pé because information tí bọ̀bọ̀ yìí sọ síta kò yẹ kó tiẹ̀ sọ síta pé nǹkan tí wọ́n fi ń dúnkokò mọ́ àdúrà gangan nìyẹn pé tó o bá dán wò ẹ̀mí á lọ sí i òun nìyẹn náà ṣe ń ra ẹ̀bẹ̀ sí pé òun ti lù sí ọmọ kan kóun má tún lù sí ọmọ míì èmi mọ̀ pé kò ṣe pé àdúrà náà kò rẹ́dí àti jẹ́wọ́ kò rẹ́dí àti sọ nǹkan tó wà ní ìdí ẹ̀ tó wí kí ni ó wà nínú ilé wọ́n dẹ̀ ní 3 minutes video tí ẹni yẹn send wọ́n ní Wùnmí àbíàmbẹ̀ Mohbad àbíàmbẹ̀ so ó fi hàn wípé mọ́ fídíò ṣì wà lẹ́yìn ẹni olùfẹ́ mi àṣírí máa tú gan ṣé mo sọ fún yín mo ní bí justice bá ṣe ń pẹ́ tó bẹ́ẹ̀ náà làṣírí ṣe máa tú tó ẹ wo bí tó wá máa fi di ending of this month a máa gbọ́ wìrìwìrì ẹni olùfẹ́ mi a máa gbọ́ wìrìwìrì ṣé rí mo kàn ní kí n tètè wá mú information yìí náà fún yín ni pé kẹ́ ẹ má lọ rò wípé bóyá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sọ pé wọ́n arrest no Dàmọ́lá nìkan ni wọ́n arrest ó dẹ̀ sì wà ní police custody bá a ṣe ń sọ yìí and this is opportunity for baba Mohbad láti tètè rí justice fún Mohbad since tí Dàmọ́lá ti wà ní custody àwọn ọlọ́pàá báyìí sìn evidence dẹ̀ ti wà wípé ó ní full video yẹn lọ́wọ́ because tó o bá ní full lọ́wọ́ díẹ̀ tó jù síta yẹn níbo ló ti rí so ti yé ẹ̀yin olólùfẹ́ mi so gẹ́gẹ́ bí mo wá ṣe ń sọ lọ Dàmọ́lá sì wà ní àgọ́ àwọn ọlọ́pàá báyìí inú tèmi dẹ̀ dùn pé yà wọ́n ti ẹ̀ ṣe látijọ́ ìta àti ń béèrè fún arrest àwọn tó wà nínú ilé yẹn
àkọ́kọ́ ẹni tá a máa gbọ́ pé wọ́n arrest tí wọ́n detain nínú ilé yẹn náà lélẹ̀ nínú àwọn èèyàn bíi 14 tá a gbọ́ pé wọ́n wà nínú ilé yẹn ẹni ló fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kó go fire akẹ́dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ti subscribe ẹ̀yin náà join ni wa kájọ máa jẹ gbádùn ètò yìí ẹ subscribe ọ̀njáwó èèyàn ẹ subscribe so a ò ní rí ju báyìí lọ lórí ọ̀rọ̀ àdúrà Dàmọ́lá àti DJ Bami lórí ọ̀rọ̀ justice for Mohbad ẹni olùfẹ́ mi ò tí ì dákẹ́ lórí investigation mi ò tí ì dákẹ́ o if there's any update tí n bá tún get mo tún mú bọ̀ wá fún yín but as at now Dàmọ́lá ṣì wà ní police custody fídíò yẹn dẹ̀ rí lóòótọ́ àṣírí dẹ̀ ti ń tú àṣírí dẹ̀ máa tú tán so gbogbo àwọn tó bá wà nídìí ọ̀rọ̀ yìí Ọlọ́run máa fojú wọn hàn ojú àṣebí máa hàn ẹ lólùfẹ́ mi ẹ má wọ̀ọ́rì ojú àṣebí máa hàn wọ́n ní apẹ́kó tó jẹun kò ní í jẹ ìbàjẹ́ a lè ti pẹ́ lórí kéèsì yìí lóòótọ́ but dúdùn lọ́sọ̀ máa so mo promise yín ẹ lólùfẹ́ mi dúdùn lọ́sọ̀ máa so ẹ sá máa bá mi ká lọ dúdùn lọ́sọ̀ máa so ẹ stay blessed mo tún padà bọ̀ if there's any good information again mo tún mọ̀ bọ̀ á fún yín gẹ́gẹ́ bí promise mi ṣe pé any information tí n bá ti ń gbọ́ mi ò ní fi dá yín lágara mo tún sì ń go more deeper lórí investigation yìí àdèmà rí justice ìgbàlagbà rẹ̀ dùnmà rẹ̀ mo gbàládùá fún yín ẹ ò ní rí ń gbé sọnù bí òṣèbí ọmọ ire o.